kò lè wọ bẹ́ẹ̀rẹ̀ lẹ́dẹ̀ búta, kò lè wọ bẹ́ẹ̀rẹ̀ lẹ́dẹ̀ jẹun. Ta ló dọ́run tó mọ̀ pa ànábì jẹ lẹ́dẹ̀? Kò lè wọ bẹ́ẹ̀rẹ̀ lẹ́dẹ̀ búta. Ẹ rí orin àwọn baba ńlá wa nìyí tí wọ́n máa ń kan lábílẹ̀ tiwa nígbà mìíràn lọ́hùn-ún. Wọn ò ní ta ló dọ́run tó mọ̀ pé ànábì kì í jẹ lẹ́dẹ̀, kò lè wọ bẹ́ẹ̀rẹ̀ lẹ́dẹ̀ kábùtà. Wọ́n bọ́ bá wù mí ń bá sọdún iléyá wọn ó ṣègbàgbọ́, bọ́ bá di kérésì wọn ó di màlẹ́. Orin àwọn àgbà tí wọ́n ń kọ nígbà náà lọ́hùn-ún ni. Bọ́ bá dọdún orò mo tún dá níṣẹ̀ṣe. Ta ló dọ́run lóòótọ́ tó mọ̀ pé ànábì kì í jẹ lẹ́dẹ̀? Ẹ wá wo àrà tí àwọn ìmáàmù, àwọn mùsùlùmí, àwọn alákatakítí tí wọ́n dá lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn nígbà tí wọ́n ṣe égún. Tẹ́ ẹ bá gbàgbé nílùú Ìlọrin yìí, onírúurú kan ló ti ń ṣẹlẹ̀ pàápàá ló láàárín àwọn oníṣẹ̀ṣe àti àwọn alákatakítí ìmàlẹ́ yìí tí wọ́n ní égún kò gbọdọ̀ jáde ìlú Ìlọrin, ìlú ìsìláàmù nílùú Ìlọrin. Mo sì mọ̀ wípé àwọn tó ń sọ̀rọ̀ yìí gbọ́ ìtàn wípé ìsìláàmù kọ́ ló dá Ìlọrin lẹ̀. Ìjà ló dé, ẹni tó dá Ìlọrin lẹ̀ bàbá ńlá aláwo gidigidi ni, bàbá ńlá alágídí, oníṣẹ̀ṣe gidi ni, àbí ẹni tí ń jagun, tí ń bọ̀gún, tí ń jorógbó, tí ń jobì, tí ń pajá, tí ń bẹ́já fògùn. Ṣé ìsìláàmù nù? Alright, now ẹ wá bẹ̀rẹ̀ sí nítorí ẹ̀ máa jà, àmọ́ nítorí eégún tí wọ́n ń jà yìí nílùú Ìlọrin. Ẹ mú Ìtàlọ́lọ́run, ẹni sọ̀rọ̀ sí ẹgbà sí gbàgà ẹ̀wọ̀n ọgbọ́nbẹ̀. Ìwọ́n mú ya oníṣẹ̀ṣe kan yóò lọ́ṣun kan nígbà kan náà, ẹ̀wọ́n ló ṣọ̀ṣun, wọ́n ní wọ́n kọ̀ǹfàtì ẹ̀, àjẹ́ká wọn máàmù àwọn àfáà lálálálá kí wọ́n lè máa fọkùlú ìyá, wọ́n gbà nǹkan sí fún ìyá ni, àṣírí padà tú. Ìyá oníṣẹ̀ṣe kan láìpẹ́ yìí náà la gbọ́ pé wọ́n tún dáná sun. Àwọn akíkanjú akọni àwọn ọmọ Yorùbá kan wà ń bẹ̀ tí òun lẹ̀ rí lẹ́yìn mẹ́rin tí wọ́n gbé eégún wọn jáde, tí wọ́n rò pé àìlèjà ní jẹ́ pé wọn ò bí mi nílẹ̀ yìí, ìdílé bàbá ẹnì kankan kì í gbèjà èèyàn. Tí wọ́n rí wípé ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn, torí wípé ká tó dáyé ni ìṣẹ̀ṣe ṣe wà, nígbà tá a dáyé òun lẹ̀sìn dé. Tí wọ́n wá rò pé tó ohun tí àwọn ọ̀rẹ́ bàbá àtàwọn fi lẹ̀ fún àwọn òun làwọn tẹ̀lé, wọ́n gbé eégún wọn jáde. Pàápàá àwọn tó ti jáde tó ti rìn káàkiri lọ sí Brazil àtàwọn orílẹ̀-èdè káàkiri bẹ́ẹ̀, tí wọ́n rí pé wọ́n ṣe ìṣẹ̀ṣe yìí tí wọ́n fi ń gbé ìlú tiwọn lárugẹ. Alright, now ìgbà tí wọ́n ṣe èyí tí wọ́n ń gbé ìlú tiwọn lárugẹ, àwọn náà gòkè, ẹ jẹ́ ká gbé eégún káwa náà, ẹgbẹ́ àwọn bàbá tiwa náà léégún, tí wọ́n kó àwọn ẹgbẹ́ wọn, wọ́n kó ẹgbẹ́, kó ọ̀rẹ́, ẹbí, gbogbo wọn wálé wá ṣe ọdún eégún nílùú Ìlọrin. Máa fi hàn yín ohun tí wọ́n padà ṣe fún wọn. Ṣọyẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tá a bá máa sọ̀rọ̀ ọ̀làjú, ṣé wọ́n fẹ́ sọ fún mi pé ìlú Ìlọrin ọ̀làjú ju ìlú Èkó lọ ni? Torí pé eégún kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè lẹ́yọ̀, ìyàtọ̀ tó wà lára wọn ò ju wípé ẹ̀yọ̀ dé àkẹtẹ̀, wọ́n sì ń pa kájà, wọ́n sì mú kí àbí àwọn kankan lọ́wọ́. Ṣùgbọ́n eégún yóò wọ̀ ọgbọ́rọ̀ gidi tiẹ̀ ni, kì í dákẹ̀tẹ̀. Ó sì ní ìgbésẹ̀ tí wọ́n ń gbé, ẹni bàbá wọn ń lọ síbi ẹ̀yọ̀. Ẹ̀wọ̀n tí wọ́n ń ṣe yìí gbogbo àgbáyé ló wá bẹ̀ tó ń wò. Kábíyèsí Ọlọ́run. Ó sì mú kí ó fún ìlú Èkó ní oríyìn ní gbogbo ìgbà tí wọ́n bá ń ṣe.
gómìnà tó bá wà lórí àlééfà àgbà náà yóò wà ń bẹ̀, ààrẹ orílẹ̀-èdè bẹ́ẹ̀ àwọn èèyàn pàtàkì pàtàkì ń wá láti káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láti wá bá wọn ṣe àjọyọ̀. Báwo ni ti Ìlọrin ṣe jẹ́? Now ẹ sọ pé ìlú ìsìlámù bí lè bá fẹ́ ṣe léyìí àwọn àṣàdédé lọ bá ẹ̀pẹ́tò ọ̀yá kó ń bẹ ìlú ìsìlámù níbí tó bá ti lè di mùsùlùmí, pàápàá àwọn tó jóbìnrin, bóyá kó lè bá àdó mùsùlùmí kí àáfàá máa fọ́kùnrin ìyá ọ̀yà. Bẹ́ẹ̀ lẹ́ ṣe àwọn ọmọ tó wá gbé eégún tí wọ́n wálé tí wọ́n wá ṣàjọyọ̀, báwo ló ṣe jẹ́ ti dàbẹ́? Bẹ́ẹ̀ òwe Yorùbá kan sọ wípé ìdálù ní ìṣèlú, eégún ní gbowó, òta ló ní ìlú Ìlọrin. Ṣé ẹ mọ̀ túmọ̀ yẹn? Ara àtúmọ̀ ẹ̀ ní wípé ìwọ̀n tẹ́ ẹ pè yé tá a bá ní ká túlẹ̀ ká ṣá òfin tó bá mú ẹlẹ́hà òun ló mú eégún. Bẹ́ẹ̀ bá gbé òfin ilẹ̀ tẹ́ ẹ ló fi yìí mú eégún, ó di dandan kó lè mú ẹlẹ́hà. Torí pé eégún tẹ́ ẹ ń wò yìí, pàápàá jùlọ eégún kan ń bẹ tí wọ́n ń pè ní baba alágọ̀ lọ́dọ̀ tiwa. Bí àwọn ẹlẹ́hà ṣe wà gẹ́dẹ́ bẹ́ẹ̀ láṣọ ẹ̀rí. Ìyàtọ̀ tó wà ń bẹ kò ju wípé ẹnìkan eégún kékeré ọba kó ẹ̀kú, àwọn eégún yìí lọ́kọ́kọ́ máa ń jáde lọ́jọ́ àkọ́kọ́ tí eégún bá kúrò nígbà rẹ̀. Alright, the same ojú bí ojú wọ́n ṣe máa ń dá ihò sójú ẹlẹ́hà bẹ́ẹ̀ ni wọ́n ṣe dá sí ojú eégún yìí náà. Àwọn tí ẹlẹ́hà ń dà sójú òun ni àwọn eégún àwọn yòókù náà bí wọ́n ṣe ń da àwọn sí ojú rèé ní bẹ̀rẹ̀pẹ̀pẹ̀. Kó tó di pé wọ́n wá ògbókè ẹ̀yà máa kúkú máa ran. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà gan, àwọn eégún kan wà tó jẹ́ pé wọ́n dá àwọn ojú ní tí wọ́n bá fẹ́ bá ẹni tí wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n lè ṣí láì bọ́ ẹ̀kú. Àmọ́ èyí kọ́ làwa ń sọ, ohun táwa ń sọ rèé. Nígbà tí kálukú tí wọn ò ní kẹ́yìn má ṣẹ̀sìn tí ẹ káàbọ̀ gbogbo ọmọ Yorùbá bẹ̀ ṣe wọlé, ẹ máa bá mi pariwo ẹ̀ ìpé orílẹ̀-èdè Yorùbá bí tèmi máa ń sọ náà ni. Torí pé tá a bá dá dúró, oníṣẹ̀ṣe ó ṣe tiẹ̀, mùsùlùmí ó ṣe tiẹ̀, àwọn ọmọlẹ́yìn Kristi òun ó ṣèjọba tiwọn. Ẹnìkan kan ò ní dẹ́nìkan lọ́wọ́. Gbádùn mi. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè wa, àwọn nǹkan yìí ó sì wà nínú nǹkan tó máa mú ohun àlùmọ́nì tó máa mú owó wálé ní Mẹ́kà ń sìn. Kí àsìtáni lọ ṣe Mẹ́kà tó fi jẹ́ pé gbogbo àgbáyé ló gbọ́dọ̀ lọ sọ̀kò fún lọ́dún. Wọ́n fi ń kó wa ní gọ̀ọ̀nù, wọ́n fi ń mú wa ní gọ̀ọ̀. Òkúta tẹ́ ẹ sọ lọ́dún yìí, tẹ́ ẹ bá ti kó ń bẹ̀ tán, wọ́n láwọn tí ó lọ kó jáde tó bá dọdún tí ń bọ̀, àwọn ọ̀ràn míì tó ń bọ̀, ẹ̀yin tẹ́ ẹ sọ lọ́dún yìí náà ẹ tún padà bọ̀ wá sọ ní títà ní òkú. Àbí bẹ́ẹ̀ lágbára ẹ̀ tó ní. Bí èèyàn bíi 20 million kọ́ sọ ẹyẹ nìkan lókúta kọ́ máa kú. Ṣé bí wọ́n fi make owó ní ìran tí wọ́n ní? Àbájọ tẹ́ sọ pé àdúgbò wọn dá ògógó Mẹ́kà gbogbo ògógó Mẹ́kà bọ́ bá wọ wáìtì bọ́ bá súlẹ̀ kó o lè dọ̀tí nígbà tí wọ́n rówó ṣe. Báwa náà bá mú àwọn nǹkan wa tá a ní nílẹ̀ wa tá a kó jọ tá a fún wọn síbì kan tá a ní káwọn èèyàn máa wá wò ó gẹ́gẹ́ bí nǹkan tẹ́ lọ wò ní Cuba, Brazil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
ṣáwa ní òní mí ní nǹkan àlùmọ́nì máa gbé bí eégún ṣe lọ hàn yín kẹ́ ẹ wò ó. Kẹ́ ẹ wá wo àrà tí àwọn bàbá eléégún tí wọ́n dá. Ẹ wá wo jàǹbá tí wọ́n ṣe fẹ́égún. Nígbà tí wọ́n ṣe eégún ṣe gbogbo ẹ̀ nípínlẹ̀ Èkó, wọ́n ṣe nìbàdàn. Bólóòlù ìlú Ìbàdàn bá jáde, alẹ́ ti ń di lọ́nà. Àbáwọn eégún tọ̀dọ̀ yín dájú gbogbo àwọn yẹn lọ. Àbí àwọn tó wà ń bẹ̀ yẹn tó wà ń bàdàn kò sí òṣèlú gidi. Tí wọ́n bá ń ṣe eégún tí wọ́n ń ṣorò lẹ́gbàá kò sí mùsùlùmí gidi. Ìsìláàmù síbẹ̀. Tí wọ́n ń ṣe nílé Ifẹ̀, ìsìláàmù síbẹ̀. Wáì tí Ìlọrin ṣì wà ní ipò ká sọ yí pé ṣé kí n sọ pé backwardness tí wọn ò fẹ́ kúrò ní ipò tí wọ́n wà. Tó fi jogún pé bó bá ti délé gbogbo àfẹ́ kí ló ṣẹlẹ̀? Àwọn ọ̀ṣẹ̀ṣe yìí náà sì ń bẹ lọ́wọ́ yín. Gbogbo wọn ẹ fi ń ṣagbára, abẹ́ ìtàlẹ̀ ti mú. Kábíyèsí ọ̀rọ̀. Ẹ wò, ẹ má jẹ́ gbà yín lásìkò. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó kọ́kọ́ darapọ̀, bá ń subscribe sí channel yìí. Ẹ bá ń like, ẹ kọ́mẹ́ǹtì. Ẹ wá wo àrà tí àwọn Ìlọrin tí wọ́n dá fún eégún nítorí pé eégún jáde. Ìlú ìsìláàmù sọyẹ kó rí bẹ́ẹ̀. Òun rèé ẹ wo tó tí wọ́n pa nítorí gbé yín lọ́dọ̀ bí ẹ̀kú wọn ṣe ṣe ọdún Ẹ̀yọ̀ nílùú Èkó. Kẹ́ ẹ wá wò pé tó bá wá tẹ̀ wá dúró orílẹ̀-èdè wa bá dúró. Bá a bá ṣe léyìí ṣáà ní mówó wá. Ọdún Ẹ̀yọ̀ tí wọ́n ṣe lÉkòó, tí wọ́n bá sọ iye bọ́jẹ̀tì tí wọ́n ná, tí wọ́n sọ iye income tí wọ́n rí, ìjọba Èkó kan náwó rówó torí pé àwọn nǹkan kan tí wọ́n ní, àwọn tó wá wọ́n invest. Àwọn tó ṣòwò níbẹ̀ wọ́n make owó, hotel, àwọn transporters, àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àfi súdù yìí ṣá. Ẹ bá ń fohùn sí fídíò nínú ilé. Ọ̀dà mo padà bọ̀. Kò ségun nílùú Ìlọrin, eégún leléyìí o. Ṣé rí, mo sọ fún yín tẹ́lẹ̀, ọwọ́ ẹ̀rọ la fẹ́ máa bá yín fi mú nílùú Ìlọrin. Ṣùgbọ́n àwa ti rí pé ọwọ́ ẹ̀rọ yẹn kò lọ mọ́. Ọwọ́ ẹ̀rọ ní ẹ ti fi mú àwọn olóṣèlú, àwọn ìjọba. Now, àwa náà wá ti dé báyìí, ọmọ líle táwọn ìyá wa bí. Àwọn bàbá wa ló ṣe ẹ̀rọ pẹ̀lẹ́pẹ̀lẹ́, kìnìkan, àgbà tí òbínú lọ́mọ ẹ̀ pọ̀ sí. Àwọn bàbá wa ló bá yín mú yẹn. Àwa ò lè bá yín mú lọ́wọ́ tá a wà yìí. Ọ̀rọ̀ ìyá tẹ́ ẹ dáná sunlé ẹ̀, mo yìí bọ̀ lórí ẹ̀ o, ṣùgbọ́n kì í tún ṣe báyìí.
now kò ségun nílọrin lẹ́ni eégún jáde nílùú Ìlọrin eégún ó ṣe kí ni ó jáde nílùú Ìlọrin ẹ̀ tí mọ̀ kankan lọ́wọ́ tá a wà yìí sẹ́ ìjọba gbọ́dọ̀ bá wa dá sí oníṣẹ̀ṣe àtẹ̀yìn mùsùlùmí ìsọnù yìí ẹ̀yin jàgídíjàgan ẹ̀yin ọlọ́ṣà ẹ̀yin akúdanidání tẹ́ pera yín ní mùsùlùmí ìjọba gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ wa eégún ti dé sílùú Ìlọrin o kò dẹ̀ sí nǹkan tó lè yí padà mọ́ eégún ti dé next year ọdún ìṣẹ̀ṣe ó ń bọ̀ nílùú Ìlọrin bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìlú Ìlọrin yẹn láti máa ṣe bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ó do iye ọmọ jáde níwọ̀n gbọ́dọ̀ bọ̀ yẹn á bẹ̀rẹ̀ sí ní bọ́ this is àṣà wa ni wọ́n ní English wọ́n ní African traditional religions ni wọ́n pè é kí ló dé ẹ̀dẹ̀ gbé ẹ̀sìn òfò ẹ̀sìn àdánù ẹ̀sìn orí ibú ẹ̀dẹ̀ gbé wa àṣà aláṣà ẹ̀ wá fẹ́ fi pa àṣà tiwa rẹ́ àwọn ọmọ àlè gbogbo wọn wá kó orí TikTok àwọn ọmọ àlè Fúlàní gbogbo wọn wá kó orí TikTok wọn kó orí Facebook wọn á máa sọ Yorùbá ìsọnù Yorùbá òfò wọn wọn á ní àwa ò gbọdọ̀ bú àlá àwa ò gbọdọ̀ bú Mọ̀mọ́dù àwọn sì ń bú Ọ̀rúnmìlà wọ́n ń bú alálẹ̀ wa ẹ sì ní káwa dé wàá gbẹnu dákẹ́ tá a bá gbẹnu dákẹ́ jẹ́ pọ̀ mọ́ àlè ni wa eégún ti jáde nínú Ìlọrin ẹ lọ ọ́ọ̀gì transformer kà á yẹ gbogbo yín dànù. fún ìwọ kò ní bá wọn da ìbànújẹ́ ní ẹlẹ́ni kò ní gba ṣe tiwọ́ ṣe ayé kò ní sọ ẹ̀dá lákìsà tí báwọn gbégbá rẹ̀ bọ gbẹ̀dẹ̀ nírọ̀ kókó lágbàlá àrò ẹ̀sìn tòwó àrò ẹ̀sìn tọmọ àrò ẹ̀sìn ìbálọ̀rọ̀ ìwé mi rí ìwé kò gbóhùn èmi ṣì bálákà ó ṣe ní ṣìboloko ọjọ́ tẹ̀mí bá falẹ̀ aláìgbẹ̀dẹ̀ tèmi tún lè ro pọmọpọmọ tí kò dábọ̀ torí kò ní sùn ilẹ̀ yóò máa bá parun ẹ̀kílẹ̀ là ń kára lé ẹ̀ka bọ́lá ń kèrò ọ̀mì àbọ̀lúbọ̀ yẹ làwọn àgbàwọ̀ àmà kíra wọn pẹ̀lú ìwé kò gúúsẹ̀ rere ní èkó pẹ̀lú ìwé kò gbóhùn ṣàpára igi eléra mo súnmọ́ bá níwọ̀n rẹ̀ gbèjé mo jìnnà sábà níwọ̀n rẹ̀ gbèpà mo ta ti òrùfà bá níwọ̀n rẹ̀ gbèdúlógún èmi kò rọ̀bà fín àrọ̀bà fín lọ́ba ń pa iwájú mi ẹ̀yìn mi tẹ̀fẹ̀ ó ní ìwé kò gbóhùn àfọwọ́ mi lọ́ba ní ìṣe ṣé mi rọmọ ìmọ̀bì ajagungbadé ogun tí mo jà lọ́jọ́ àkọ́kọ́ mo fi gbádé wọlé ogun tí mo jà lọ́jọ́ kejì mo fi pọ̀ pa oyè ogun tí mo jà lọ́jọ́ kẹta ó ní ìwé ọlọ́fin fún mi lọ́pàá ẹ̀yẹ mẹ́ta mo fi kan fọ́ba alẹ́ mo fi kan fáwọn ìjòyè mo fi kan tó kù ṣe ọ̀pá oró torí pé ayé má bàá mú mi kí ìta gbẹ̀jì máa pa péré sọ̀dọ̀ ó rí mi ìwé kò gbóhùn torí kékeré òyò aké yégeyégeyégé àgbà oró á sí má fi lè lè ó rí mi ìwé kò tún fèrè lórí ìwé kò mọ sáré kò tún ó rí barisa jìlẹ̀ mọ́ jìlẹ̀ yé jìlẹ̀ òtún ilé gbogbo ìmejì jàrọ̀ ọmọ onífàṣẹ lọ ó rí mi ìwé. Àṣẹ wà.
Thank you.